àti àṣà wa èdè wa olólùfẹ́ wa kí yín káàkiri tẹ́tí ń wò wá ṣàlàáfíà ni a kú ọwọ́ ọlọ́wọ́n bọ̀ ní fi wálẹ̀ gbogbo èyí tó dẹ̀ ń fẹ́ lọ tó ń fẹ́ bọ̀ yìí ọlọ́wọ́n bọ̀ ní jẹ́ kó fẹ́ dọ́dọ̀ wa èmi ọmọ yín náà ni a tún ti dé bá ṣe máa ń dé èjìrò yìí là kí wọ́n bá ṣe ń ṣe ní gbogbo ìgbà ọláwálé wà ń bí pẹ̀lú mi náà oníṣẹ̀gẹ̀ àwa ń bí amóhùnmáwòrán nígbà tí a ṣe kí ni àdúró gbọ̀ngbọ̀n àmì rárá ẹ tún ti rí pé à ń sí lábà wa a tún ti jáde lọ ètò tẹ́ fẹ́ràn yẹn ètò àgbààgbà a tún ti jáde lọ a tún ti lọ bá ìkànnà wọn àgbààgbà olórin ẹ̀dàbọ̀kẹ́ tẹ́mi bá ti wà pẹ̀lú àwọn àgbààgbà yálà àwọn bàbá yálà àwọn màmá ẹni tèmi máa ń dùn nítorí pé kí ni mo máa ń rí ọgbọ́n gidi máa ń rí kọ́ mo dẹ̀ máa ń rí pé téèyàn bá gbé ayé rẹ̀ nǹkan rẹ̀ náà ṣe kí ni yóò máa ṣẹlẹ̀ sí i. mo ti wà lọ́dọ̀ kan náà bàbá wa Agba Onifuji ni wọ́n fọ́wọ́n àgbàlagbà púpọ̀ wọ́n á mẹ́ni tí mò ń sọ àmẹ́yìn ọ̀dọ́ tó yẹ kí bóyá pé tí ì fi bẹ́ẹ̀ mọ̀ wà nǹkan fìdílé torí kí àbátà ń sọ yìí àgbáwo ni wọ́n bó tẹ̀ gé tẹ bá rí wọn ẹ máa rò pé bóyá wọ́n ṣẹ̀ pé bóyá bíi 30 àbí 40 ni torí pé kí ni ojú wọn dán wẹ́rẹ́wẹ́rẹ́ ni. ìlú Èkó náà la wà lẹ́nu lọ́dọ̀ bàbá wa fancy ayé Alamu ibẹ̀ la wà bàbá mi. Olúwa nìkan lọ́ba Olúwa nìkan lọ́ba ọba tó gbọ́n ọba tó mọ̀ Olúwa nìkan lọ́ba ojú yín ò ní rí bí ojú mi ò ní rí bí gbogbo ojú tẹ́ fi ń wò mí ojú wa ò ní rí bí. Thank you. Bàbá mo kí yín sà kí lọ́la bá yín sà inú wa dùn pé a rí yín bá dẹ̀ rí yín gbogbo ẹ̀ wálẹ̀ dára dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Bàbá ẹ bá mi dárúkọ yín gangan tó ní mọ̀ kí fáńsá yá Àlámù yẹn ìyẹn lórúkọ tí ó jẹ́ pé orúkọ yín gangan tí àwọn òbí sọ yín gangan sà. Muhammadu Nuru Bámigbáyé Alamu. Muhammadu Nuru Bámigbáyé Alamu. Bámigbáyé yẹn jẹ́ pé orúkọ ńlá lórúkọ yẹn sà báwo nìyẹn ṣe jẹ́. Bámigbáyé yẹn ìtumọ̀ ẹ̀ ní pé àwọn ọmọ tó bá ń sábà lọ tó ń bọ̀ tó ń lọ tó ń bọ̀ tó ń dúró lọ́nà kan Bámigbáyé pé dúró bá wa gbáyé. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ̀dẹ̀ tí bá a gbáyé báyìí. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọgbọ́n ni fún Ọlọ́run. fọwọ́n tó bá ń wọ̀nyí bàbá ẹ má bínú pé mò ń yájú díẹ̀ ẹ tọmọdún mélòó báyìí torí mo ti sọ pé wọ́n mọ̀ pé ṣé bàbá náà ní bàbá kọ́ ní ṣókè ọmọdún mélòó. ẹ ṣé mo dúpẹ́ lóòtú. nínú àwọn nǹkan tí ẹ ṣàforíjì fún mi nínú àwọn nǹkan tí Ọlọ́run lòun ò fẹ́ràn ọjọ́ orí wà nínú ẹ̀. bá rẹ̀ nìkan tó ń claim ọjọ́ orí mo jù ẹ lọ that's why tá a bá mention ọjọ́ orí yẹn ọdún báyìí kò ní ìtumọ̀ kankan ṣé ń gbọ́ Yorùbá mi ẹ̀ so ohun tí a bá ṣe òun náà ní ká máa sọ tá a bá ń sọ pé ọjọ́ orí ẹ fọjọ́ orí lẹ̀ mo ti dàgbà ṣá mo mọ̀ pé mo ti dàgbà mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Bàbá tẹ̀ ń rí tí ń wọ bíi 70 àbí nǹkan àwọn àṣẹ ń padà bọ́ ń bẹ̀. Bàbá mo fẹ́ mọ ṣókí ń pa àwọn òbí yín torí tí bá ti wá bẹ́yìn bàbá yín màmá báyìí máa ń fẹ́ mọ ibi tí ẹ ti jáde gangan ẹ bá mi sọ díẹ̀ ń pa bàbá yín àti màmá yín sá ní ṣókí. Ìyá mi ẹ̀kọ́ ló máa ń tà ó máa ń ru ẹ̀kọ́ apọ̀n síwé àwọn ẹ̀kọ́ eléwé tá ń ra ẹ̀ iṣẹ́ tí ìyá mi ń ṣe nìyẹn. Bàbá mi ọdẹ ni bàbá mi ọdẹ tó gbàgbà sùn lọ́lẹ́ ó tẹ̀ tún ṣe àgbẹ̀dẹ bámbám. Àgbẹ̀dẹ bámbám náà ń pè àwọn tó máa ń rọ ọkọ́rọ̀ àdá yẹn iṣẹ́ tí bàbá mi ń ṣe nìyẹn. Alhaji ọmọ bo gangan ní yín sá ibo gangan ní tẹ̀ ti jáde gangan. ọmọ bíbí ìlú Ayétòrò ní ẹkùn Yewa ní Ogun State bí bẹ́ẹ̀ ni. mo fẹ́ kẹ́ bá mi kí gbogbo ọmọ Ayétòrò tán wò yín báyìí bó jẹ́ orin ni o mo ṣàfẹ́ kẹ́ bá ń kọ́ mọ̀ pé ọmọ wọn gangan ló wà ń bí lédè tó yé wọn gidigidi sà. Gbàǹjarè o ẹ bá mi wáyàwó òbòjọ́ mùsíkìní nínú ọmọ lára nínú ọmọ ní ìyẹ́ bá mi wọ́ ọmọ òbí. Alamu ń dé o Alamu ń dé o omi òkun ní yóò borí odò Alamu ń dé o tìkí tọpẹ́
níyàn dorí balẹ̀ níwájú afẹ́fẹ́ Alamu dé o ẹ̀wé Alamu dé o omi òkun. So ti àdúgbò wa ni mo kọ yẹn ó ti yé tí àwọn tàdúgbò mi bá ti àwọn náà ti mọ̀ pé lé ní mo lọ yẹn. tóró dàbí ẹni fẹ́ kẹ́ ká délé gangan. Bàbá ẹ jọ ṣẹ́ẹ̀ṣì ìrántí àwọn iléèwé kan bí méjì kan tẹ lọ sà fún wọn tó ń wò wá nílé sà. Anyway ṣẹ́rí máa ń sọ ní gbogbo ìgbà pé ṣẹ́rí interview tí a máa ń ṣe yìí nǹkan tó yìnbó mọ̀ sí ni wípé ká sọ ìrírí ayé tiwa ìtó dára ni o ó kù díẹ̀ ni o kí àwọn míì kan kẹ́kọ̀ọ́ látara ẹ̀ ṣùgbọ́n àwa dúdú kì í ṣe bẹ́ẹ̀ ẹlòmíín sì ó lè ní bàbá òun ó lè ní òun ni inspector general of police ní Nàìjíríà ń gbà kan ó lè ní bàbá òun ládájọ́ ó lè ní of which tí kò rí bẹ́ẹ̀ nínú interview kí la fẹ́ fi kọ́ àwọn èèyàn tó ń bọ̀ mo sọ iṣẹ́ tí bàbá mi ń ṣe ń sìn mo dẹ̀ sọ iṣẹ́ tí ìyá mi ń ṣe kò tì mí lójú láti sọ náà so àwọn area kan wà tó yẹ pé mi ní fẹ́ máa lọ much ju gbogbo ẹ̀ lọ nǹkan tí mo sọ ní pé mi lọ léèwé. òun ni bàbá mẹ́nubà yẹn ń pé wọ́n ń lọ léèwé inú mi dẹ̀ dùn fún ibi tó mọ̀rọ̀ lọ yẹn ẹ wá wọn bí wọ́n ṣe ń sọ ẹ wo nǹkan tí wọ́n ti fi iṣẹ́ orin ẹ wo tí ó ti gbé wọn dé wọ́n dẹ̀ náà ò lọ léèwé. so kì í ṣe pé mi lè sọ òyìnbó mo lè kọ mo lè ka ó mo lè ṣùgbọ́n mo aṣàyọjú náà tá a fi mọ gbogbo ìta ọmọ yẹn náà ni mi lọ léèwé. ẹ ṣé bàbá mi ẹ pẹ́ fún wa sà ẹ jẹ́ ká wá kékeré níbo lẹ ti ṣe kékeré yín sà níbo lẹ ti bẹ̀rẹ̀ gbèsè ilé ayé nǹkan. kékeré mi yẹn ṣé àwọn kò mo sọ ṣẹ́ tí bàbá mi ń ṣe mo gbé nílùú mi díẹ̀ bàbá mi mọ nǹkan tó rí lára mi tó bá mú mi kúrò ní ibí yìí lónìí tó bá mú mi débí yìí lónìí ní máa fi lo ọdún kan àbọ̀ á tún mú mi kúrò mbẹ̀ á tún lọ jù mí síbòmíì mo gbé ìlú tó pọ̀ gan tó jẹ́lẹ̀ Yorùbá wa ń bí tó pọ̀ so but Ayétòrò la bí mi sí mo kéwú nǹkan òkòtó bẹ́ẹ̀ Ìgbógílà nílùú ìyá mi so mo gbé ibì kan tó ń pè Ìgbòtá then Ìfọ̀n yẹn mo ti gbé bẹ̀rí so mo gbébi tó pọ̀ gan bàbá mi kàn máa ń. bó bá ṣe wá ń gbé bẹ̀ yẹn sà ṣé náà wọn kọ́kọ́ tẹ̀ ń ṣe ń bẹ̀ tẹ́ bá débẹ̀ àbí bàbá ló ń fún yín iṣẹ́ tẹ̀ ń ṣe mo fẹ́ ka mọ̀ bẹ́ ṣe ń gbọ̀n wọn bẹ̀ yẹn. tó bá ti níbò míì tó bá mú mi débẹ̀ ok ibi tó mú mi lọ pé kí n máa kéwú ìgbà tí mo kéré ó mú mi náà sẹ́nu iṣẹ́ télọ̀ tó bá tún mú mi kó ń bẹ̀ yẹn á tún mú mi sí mi so ó ṣàṣe ọ máa ń fún mi ní àwọn nǹkan kan láti ṣe níbikíbi tó ń kí n lọ. fancy tó wá wáyé yẹn fancy tó wà ń bẹ̀ yẹn orúkọ ńlá ni fancy kéèyàn mo fẹ́ràn èmi tún fẹ́ mọ bí ọ̀rọ̀ fancy yẹn ṣe jẹ́. ṣẹ́rí fancy yẹn ṣé mo sọ pé mo kọ́ṣẹ́ télọ̀ nígbà tí máa bẹ̀rẹ̀ iṣẹ́ tèmi fancy the tailor. lórúkọ yín gbà yẹn. gbà yẹn mo á sọ di later gbà tọ́lájú tó ń dé fancy cut ṣé àwọn pé bí wọ́n ṣe ń lò kó tó di fashion sí fashion designer so bó ṣe wà ń gbà yẹn náà nìyẹn gbogbo gbà yẹn mo ti ń jí wéré o. mo ṣe ń bọ̀ bẹ́ẹ̀ bàbá torí bẹ́ẹ̀ gangan wọ́n rà lé gan mọ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀ bàbá yẹn ni pé irú aṣọ wo lẹ̀ rán gbà yẹn ẹ̀ ń tí mà. kò sí ibi tọ́lọ́ bá ní kí n lọ láyé máa ń ní ẹ̀bùn tó pọ̀ kò sí aṣọ tí mi lè rán àti tóbìnrin àti tọkùnrin èyí tí mi kọ́ lọ́wọ́ ọ̀gá mi mo ń rán ló ṣe jẹ́ pé láwọn ọgbà kan nígbà tí n kọ́kọ́ bẹ̀rẹ̀ tí wéré yẹn ṣẹ̀ di fújì nínú gbogbo àwọn olórin dressing mi máa ń yàtọ̀ fúnra mi ni máa ń rán mo ṣe ráyè ńgbà yẹn mo ní àwọn ṣòkòtò kọ̀ọ̀kan bùbá àwọn ẹ̀kú oríṣiríṣi ni máa ń rán so mo lẹ́bùn tó pọ̀. ẹ̀dẹ̀ náà ìránṣẹ́ obìnrin náà ń gbà yẹn náà. mo ránṣẹ́ obìnrin ní ìgbà yẹn àwọn obìnrin ìgbà tí mò ń sọ yìí ó ti pẹ́ díẹ̀ o ṣe rí kíní àwọ̀tẹ́lẹ̀ wọn yẹn wọ́n máa ra aṣọ kan tó ń pè ní poplin àwa ṣiṣẹ́ fónìsì sí wọn ẹnẹkẹ́ wọ́n ń pè ní yẹ̀rì tó ti yé yín àṣẹ lókè báyìí ó máa ta gangan báyìí ó fáìn gan o yẹn làwọn màmá wa fi ń ṣe oge ńgbà yẹn. láwọ̀tẹ́lẹ̀ o àwọ̀tẹ́lẹ̀ ó máa fẹ́ débi tó yẹ pé àwọn tó ń ṣiṣẹ́ sínú tí wọ́n wá ya pátánì oríṣiríṣi wọ́n lè ya erin wọ́n lè ya ẹkùn wọ́n lè ya tó yẹ pé àwọn náà máa àwọn míì tó bá jẹ́ àṣánú àwọn obìnrin ìgbà yẹn wọ́n máa ń tú kìíní yẹn láti pé káwọn ọkùnrin lè mọ̀ pé iṣẹ́ wà ń bí o. lóòótọ́
ìgbà yẹn náà ni. àmọ́ wọn irú yẹn ń ṣe àwọ̀ irú àwọn ọ̀dọ́ tán wò wá ń sìn irú yẹn ò yé wọn ń pàwọ̀ tẹ́lẹ̀ wọ́n rán nǹkan wọ́n ń fi yẹ̀rì nǹkan kò sáwọ̀ tẹ́lẹ̀ mọ́. gbogbo ẹ ti di fẹ́lẹ́fẹ́lẹ́ láyé. kò tẹ̀ sáwọ̀ tẹ́lẹ̀ mọ́ Alhaji. kéèyàn kàn pé wọ́n ní fẹ́lẹ́ gbà tá a bá ti ní nǹkan fẹ́lẹ́ tó bá ti tún lẹ́yìn fẹ́lẹ́ yẹn ó máa tí à ní o. bàbá ìgbà wo ló wá di pé ẹ rí i pé ẹ nẹ́bù orin tó di pé ẹ wò ó pé iṣẹ́ orin yìí mo lè bẹ̀rẹ̀ àbí nígbà tẹ́ di pé ẹ ti ṣe télọ̀ tó di pé ẹ tẹ̀ bá débi tí ẹ pé ẹ ti ṣe fi ń jẹun báwo lọ́dọ̀ orin ṣe wá di kó dé ṣe lọ́kọ ni àbí Ọlọ́run ló kọ̀ gbé wá àbí nǹkan kan mo fẹ́ mọ̀ sá. mo fẹ́ ká mọ̀ nǹkan kan nípa music tó ń jẹ́ music èèyàn lè kọ́ṣẹ́ lọ́dọ̀ èèyàn lè ṣiṣẹ́ lẹ́yìn èèyàn iṣẹ́ tó lúkálùkù ń ṣe nínú music ẹ̀bùn ni ẹni tí ò bá lẹ́bùn ẹ̀ kò lè ṣe. So èmi ní ẹ̀bùn tèmi fúnra mi but nígbà tí mo wà lẹ́nu kọ́ṣẹ́ náà ni mo ti ń so ọ̀gá mi kan wọ́n ń pè ní Alhaji Abibu Salako ó ti kú kọ́lọ́mbà fọ̀rùnkẹ́ wọn àwọn máa ń jí wéré ládùúgbò wa mo wá ń tẹ̀lé wọn. Alhaji máa bẹ̀rẹ̀ ládùúgbò wo sá torí mo fẹ́ ní Ayétòrò wọ́n ń pè àdúgbò yẹn ní Emado so wọ́n máa ń jí wéré wọ́n máa káàkiri máa ń tẹ̀lé wọn but mo kàn rí i pé ọdún kìíní tí ń bá jí wéré mo bẹ̀rẹ̀ sí gbègbè lẹ́yìn ẹ̀ ó ti dàgbà ọdún tó máa tẹ̀lé báyìí ó kàn sọ fún mi ni pé ìwọ ló máa kó àwọn ọmọdé yìí jáde o ó ti yá so mo ṣe bẹ̀rẹ̀ sí kó àwọn boys jáde nìyẹn tèmi náà fi ń lead nígbà yẹn láti gbà yẹn mo wà lẹ́nu kọ̀ṣẹ́ ńgbà yẹn. ìyẹn láyé tòrò ń gbà bẹ́ẹ̀ ni mo ti ń jí wéré ńgbà yẹn. ìgbà ló wà di pé bóyá pé ẹ wà bá débi tó jẹ́ pé wéré jíjì yẹn wà di pé ẹ bá débi kan. ó ṣe díẹ̀ mo kúrò nílùú wa yẹn mo wá sẹ́kọ̀ọ́ ìgbà tí ń dẹ́kọ̀ọ́ àtúndáwéré yẹn náà lẹ̀ àjíwéré lágége káàkiri lẹ́kọ̀ọ́ yìí now gbogbo wa tá à ń jíwéré ńgbà yẹn là ń wá ọ̀nà àbáyọ pé kó má jẹ́ ọdún kan ẹ̀ẹ̀kan lọ́dún ni wéré àwẹ̀ ló ń bọ̀ tá a bá ti jíwéré bá ti njọ́ ọ̀tún àwẹ̀ tá a dẹ̀ ti ó parí síbẹ̀ nìyẹn so àwọn gbogbo wa ló ń wọ́nà àbáyọ pé epo àwọn ará àsàlẹ̀ Èkó àwọn ń yí music tí wọ́n sí sakara by then epo àkàrà yìí tiẹ̀ sí àwúrèbe by then ó di wọn táwọn náà lọ sí agbo gbà yẹn lolúkálukú ti ń wo Alhaji Barrister wa create fuji so gbà tó create fuji yẹn so òun lè mí wò ń gbà yẹn pé fuji yìí dẹ̀ da ó dùn ó ṣe é jó lèmi fi nígbà yẹn. Alhaji kó tó dípò àtẹ̀síwájú sá nígbà tẹ́lẹ̀ ń jí wéré yẹn náà jí wéré lágége lọ́wọ́ àdúgbò kan ẹjọ́ mo fẹ́ mọ bóyá tẹ bá rántí sá àwọn olórin tẹ́ pé nígbà yẹn náà àwọn náà ń jí wéré ní àsìkò tẹ́yìn tá à ń sọ yìí sá. lágége àbí ok lágége àti pé yẹn agége lẹ wà ẹ máa gbọ́ lọ́wọ́ àdúgbò mi náà pé mo fẹ́ ní agége àwọn tá a jọ wà lágége ńgbà yẹn Alhaji lọ́fà 6 wọ́n pe agbada owó ẹnìkan wà ní sẹ́rí mo ń try láti rántí orúkọ ẹ̀ mi rántí Yẹ́misí Ẹlẹ́tìkẹ́ Ògìdán nísàlẹ̀ ọjà so apọ̀ bẹ́ẹ̀ yẹn nígbà yẹn lágége bá a ṣe ń jí wéré lágége wọ́n jí Mùṣín náà tá à ń gbúrò wọ́n jí lẹ́kọ̀ọ́ wọ́n jí ní so káàkiri àgbáyé. so káàkiri ló ń jí wéré yẹn oníkàlùkù dẹ̀ ń ṣe tiẹ̀ lọ mo ń gbádùn bàbá ìgbà tó wá di pé Alhaji olóògbé Síkírù Àyìndé Barrister wá di wọ́n sọ di fuji. mo rí i pé èmi tẹ̀lé wọn ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n dẹ̀ rí i pé ibẹ̀ yẹn dáa wọ́n tẹ̀lé. báwo wá ni ẹ ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ fuji yẹn gbà torí wéré lẹ̀ ń jí tẹ́lẹ̀ ó wá di pé fuji wá di pé mo fẹ́ mọ báwo ni transformation yẹn ṣe wá di pé. tí àwọn bá ń bọ̀ a máa ṣe practice nígbà tó dẹ̀ ti di pé à ń ti ń ṣe sí fuji so tó bá ti di tinú àwẹ̀ tá a bá ṣe ìyẹn tán àtún wá dájọ́ mi pé a fẹ́ ṣe Ramadan festival lẹ́yìn tá a ti gba àwẹ̀ tán à pe àwọn èrò à ṣe bíi party bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ ló fi jẹ́ pé àwọn alálàájì káàbọ̀ wọ́n máa ń pè wá ó ṣe di díẹ̀díẹ̀ bó ṣe bọ́lá ń ṣe sáàmì sí nìyẹn. àdúpẹ́ lọ́wọ́ sá ìgbà ó wá ló di pé ẹ wò ó pé ẹ fẹ́ ṣe àwo tó di pé bóyá pé tẹ bá rántí ọdún tí ẹ pé kọ́ máa wò ó pé mo kọ́ máa wọ stúdíò tí mo kùn kọ́kọ́ àti pé àwo yẹn kí ló dálé lórí kí ló fà tẹ́ fi wọlé ńgbà yẹn fẹ́ mọ̀. 1978
1978. Wow. Before that láti àwọn 64-65 yẹn àti wíṣì láti ṣe rẹ́kọ̀dù kò easy nígbà yẹn rárá. Wọ́n pe kinní kan ní audition. So ó lè jẹ́ pé Èkó ni ẹni tó fẹ́ ṣe audition fún wa ń gbé, a ní ká wá ṣe audition, àkó gbogbo ra bá ṣe máa ń lọ sí play yẹn, a lọ play bá ṣe máa ń play, a lórin wo la fẹ́ fi ṣe rẹ́kọ̀dù, àkọ́ wọ́n lè pé wẹ́ ẹ tún lọ ṣe practice lóṣù mẹ́ta sí orin kan tẹ́ ẹ kàn báyìí kẹ́ ṣe báyìí kẹ́ tún ṣe báyìí kẹ́ ṣe báyìí, so àtúnpadà lọ ó lè tún lẹ́yìn oṣù mẹ́ta yẹn àtún lọ ṣe audition. So lẹ́yìn yẹn níjọ́ tí wọ́n bá fún wa lọ́jọ́ studio bí ìgbà tí àti dájọ́ ìṣílẹ̀ ni, so bá a dẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí wọ studio nìyẹn. So 1978 yẹn mo kọ́ wọ studio. Ṣé rántí àwo yẹn ṣàgbọ́dẹ̀ fẹ́ kẹ́kọ̀ọ́ díẹ̀ fún nínú àwo yẹn fọ́wọ́n olólùfẹ́ yìí tó ń wò. àwo yẹn ńgbà tá a ti káàkiri mo ṣe rẹ́kọ̀dù kan ní EMI, rẹ́kọ̀dù yẹn ò jáde 3 years. Ńgbà tí ò jáde bàbá kan wà n'Íbàdàn tá a bá lọ sí tẹlifíṣàn ló máa wá wò wá. Wọ́n wá sí tẹlifíṣàn jọ yẹn wá ní wọ́n ń porúkọ bàbá yẹn ní ọ̀dọ̀fin ìròyìn ayọ̀, wọ́n á ní kí wọ́n ṣe rẹ́kọ̀dù fún àwọn. ọ̀dọ̀fin ìròyìn ayọ̀. n bá fi ti EMI yẹn sílẹ̀ n bá lọ ṣe kan fún wọn. So mo Olúwa la bá dúró Olúwa la bá dúró, mo ṣe bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù ti gba ẹni yẹn. Mo fi sọnù ẹ̀ pé fún àwọn òrírí mi tí mo ti rí sẹ́yìn pé ogun lẹ́ni ìbọ̀ odò òkun kádúró kógun ó pa ni, àbí kábẹ́lù mi kó mi gbé ni lọ, tèmi dọ̀wọ́ ẹ òwe Èdùmàrè. So nínú rẹ́kọ̀dù yẹn gbà yẹn orin tó wà ń bẹ pọ̀ yẹn là kọ́kọ́. Later mo tún wá padà sí EMI yẹn. Ó padà pè yín padà gbà tó ń rí rẹ́kọ̀dù tí mo release ló jáde ẹni pé bó ṣe wọ gbóró yẹn ó. Bẹ́ẹ̀ ni mo tún wá ṣe ẹ jẹ́ kọ́ ọmọdé kó wá o, ẹ jẹ́ kọ́ ọmọdé wá jòjòló ọmọ kékeré jòjòló àwọn lọ́rẹ́ Olódùmarè, ẹ jẹ́ kọ́ ọmọdé wá, ẹ jẹ́ kọ́ ọmọdé wá, ẹ jẹ́ kọ́ ọmọdé wá, ẹ jẹ́ kọ́ máa bọ̀ lọ́dọ̀ mi, ẹ jẹ́ kọ́ ọmọ sẹ́mu bá ṣe mu láti gbà yẹn. So bó ṣe wà nígbà yẹn tá a rọra mú nìyẹn. Tẹ́ bá máa ṣàwọn gbà yẹn ṣàwọn máa ń tó bí wákàtí mélòó gbà yẹn tẹ́ bá máa gbé àwo jáde gbà yẹn. Ìṣẹ́jú ojú kìíní ìṣẹ́jú 16 ojú kejì ìṣẹ́jú 16 àbí kó lé díẹ̀. Ìṣẹ́jú 16 yẹn bá a dẹ̀ ṣe ń ṣe rẹ́kọ̀dù ńsìn yẹn kò dàbí ti ìsìn tí gbogbo ẹ̀ ti jálùjápọ̀. Màá sọ di jálùjápọ̀ yẹn kọ́ má rò pé mò ń bèbú omi ìbèbú o. Nígbà yẹn orin tá a fẹ́ kọ yẹn wọ́n á set kìíní fún gbogbo wa ní gbogbo wa bá a ṣe ń play níta yẹn wọ́n á ti set wọ́n á dẹ̀ ti olúkálukú mọ́nú yàrá ẹ̀. So iná ló máa tí náà ẹ bá ti tàn yẹ iná pupa, so a bẹ̀rẹ̀ rẹ́kọ̀dù ẹni tó máa bẹ̀rẹ̀ a bẹ̀rẹ̀ tó bá dẹ̀ ti kù ìṣẹ́jú kan kí rẹ́kọ̀dù yẹn parí tí mistake kan bá ti lè ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹnìkan a tún padà sí bẹ̀rẹ̀. Kò sí pé ẹ máa sáré kékeré jó kọ́ mọ́ra wọn. nísìnyí bẹ́yàn bá kọrin tí ò lè kọrin sórí ìlú kọ̀ǹpútà bá gbé sí lẹ́sẹ̀ rí gbogbo ẹ̀ tó di tí gbogbo wa ti di. Báwo lẹ ṣe wá ń ṣe gbà yàn Alhaji, ṣé ẹ ti máa ṣe rìhásà gan nìyẹn because yín o gbọ́dọ̀ ṣe mistake kankan. O ní ìdí pàṣẹ nkówé ìta nkówé wọ studio nsìn náà o gbogbo orin yẹn ti wà lórí gbẹ láti ìlú ní ojúgbé àwọn onílù náà ti mọ nǹkan tó máa lù ńgbà tá a ti ṣe practice gan nítorí tó bá ti lè lọ sí studio ńgbà yẹn tó get ẹ tó record wọn á lé ẹ dànù for life wọn ní o tiẹ̀ mọ nǹkan tó ń ṣe o ti waste owó wọn. So meanwhile ìwọ náà gbogbo ọ̀nà tó bá mọ̀ tàwẹ̀ gbà studio tá ń lọ yẹn o tá a sọ di ó ti di jẹ̀kọ́jẹ̀kọ́ ń sìn wọ́n jí wa lójú oorun sí tá ń lọ sí studio so bó ṣe wà nìyẹn. Nǹkan tí ètò yìí tó dálé lórí nìyẹn tá a bá ní à ń bọ̀ wá sí ọ̀dọ̀ wọn àgbààgbà kò ń ṣe pẹ́ẹ́nu nìkan ló fi ń sọ àbẹ̀nu ló fi ń ṣe àwọn nǹkan tí bàbá yìí ń sọ fún àwọn ọ̀rọ̀ 1960 1970 tó yẹ pé àwa tá a tẹ̀ wá bá wọn jókòó yìí gan bóyá gan la tẹ̀tí dáyé ńgbà yẹn gan ó ní bàbá ń sọ fún wa à ń ṣe wá ní gìrì mọ́ à ń ṣe wá ní ká gbà dáadáa kárí fáwọ̀ ọ̀dọ́ọ̀sì náà ká ṣe kí ni ká lè fi kọ́gbọ́n pé gbogbo àwọn àgbààgbà táwa iṣẹ́ gidigidigidi ńlá òun ló ti ṣe wọn ò ní kú báyìí wọn á pẹ́pẹ́pẹ́ bàbá mo ń gbádùn yín ìyẹn ni pé iṣẹ́ takuntakuntakuntakun bàbá mi fẹ́ bèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀ ṣe ń ṣe rẹ́kọ̀dì gbà mí ìfẹ́ ká kúrò ńbẹ̀ ọmọ olù ṣé ẹ ti máa kọlù yẹn náà lẹ́wọ̀n àlùjọ tẹ bá fẹ́ pèsè nǹkan kan tó fi máa mọ àsìkò tó máa bá nǹkan kan. gbogbo ẹ̀ láti máa lù ṣẹ́rí gbà ayé ìgbà kan ó tún dé tó yẹ pé késẹ́ẹ̀tì dé tape recorder
àti ẹ̀sìn máa ń rìkọ́ọ̀dù ẹ̀ ńgbà yẹn àtúngbọ̀ wò pé sódà àbí òdà but nígbà kan kò sí nǹkan kan tá a fẹ́ fi rìkọ́ọ̀dù ẹ̀ tá a bá ti play a play sófurufú ni ó di jọ́ tá a bá ṣe rẹ́kọ̀dù yẹn kó o tó lè gbọ́ ohun ẹ níbikíbi so ìgbà yẹn tá a bá ti kóra wa jọ bẹ́ẹ̀ yẹn tá a lọ sí studio so tàbí ṣùgbọ́n ò sí a try láti make ẹ bó ṣe hard tó yẹn a máa ń ṣe ọlọ́run dẹ̀ fún wa ṣe but ó hard ìṣòro. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ tó ń gbélé wọn á rò pé àwọn tẹ̀dá tí mi ń kọ́ nígbà yẹn mi ò lè kọ́ nígbà yẹn wọ́n bá kọ́ nígbà yẹn náà wọ́n á ṣe náà ni. wọ́n á gbìyànjú àmọ́ òyìnbó ti máyé dẹ̀rọ̀ sí i. ìtàn ṣe ń sìn yẹn náà ká máa tanra wa jẹ àwọn ọmọ yẹn ń gbìyànjú o because ṣe rí ngbà tó kọ́kọ́ ṣẹlẹ̀ orí kíní pankoro tó ń kọrin sí yẹn akọ́ àwọn wò pé báwo ni èèyàn ṣe máa àwọn ọmọ yẹn kàn bọ́ọ̀lù wọn kàn òkè oríta náà fi ṣe wé kò ìkúrò ń bẹ̀ ọmọdé níṣẹ́ àgbà níṣẹ́ la fi dálẹ̀ ẹ̀fẹ̀ so ẹni mọ̀ fà kò mọ̀ fà ẹni mọ̀ fà kò mọ̀ fà. bàbá ní 1978 tẹ ní ẹ kọ́kọ́ gbé àwo yín jáde yẹn torí ìtàn là ń kọ́ ìtàn là ń múlẹ̀ ni olórin fújì wo lẹ́mọ̀ ìyẹn ò ń ṣe pé bóyá Gbálágége àbí nǹkan mọ́ ń sìn lọ́wọ́n náà ń gbà yẹn náà ni wọ́n ti gbé àwo jáde ń gbà yẹn nígbà tẹ́lẹ̀ kọ́kọ́ gbé àwo jáde yẹn mo fẹ́ kẹ́ gbé wa lọ sí ọdún yẹn ń gbà yẹn wọ́n lónìí wọn. mo mọ̀ pé àwọn tá a jọ jẹ́ set ń gbà yẹn náà gbogbo wọn ló gbà àwo jáde látòrí Alhaji Sikiru Ayinde Barrister Kọ̀lìntì ni o Fatayi Adio Monsuru Akande àwọn Alhaji Lọ́fà sis náà àwọn Agbada Owó gbogbo wa bẹ́ẹ̀ yẹn set ni wa. yẹni pé sàwáwù ni wá nínú iṣẹ́ yẹn. So ẹ̀yin ni first generation of Fuji artists. We are the one. àwọn tá a lè máa mú ní second nígbà yẹn tí ẹ pé lẹ́yìn tẹ́yìn ti jà wọlé yẹn. Ọlọ́run ló yé o Ọlọ́run ló mọ̀ o Ọlọ́run ló mọ̀ ọmọ ọkọ̀ Ọláwùjọ Abíwẹ́rẹ́. no iná mọ̀ Alhaji. no ṣe ayé òde nìtawà ẹ mọ ọmọ ọkọ̀ ẹ̀dọ́ máa lè mọ̀. èmi ò dá mọ̀ bọ́ ẹ̀yìn àgbàlagbà báyìí máa. bàbá nǹkan tí mò ń sọ ni pé ní ọdún tẹ̀ ń sọ pé ẹ̀yin gbàwó jáde yẹn ẹ ti sọ pé àwọn olóògbé Síkírù bàbá Kọ̀lìntì àwọn tá a jọ jẹ́ tẹjọ jẹ́ ẹgbẹ́ ńgbà yẹn náà ni so ẹ̀yin sọ pé gbogbo wọn. àwọn tó bá tún jọ jẹ́ sàwáwù wọn mọ́ra wọn náà mo dẹ̀ ṣe sọ yẹn àwọn tó bá jẹ́ sàwáwù náà wọ́n á ti wọra wọn pé ókè àwa tẹ̀lé wọn náà. 70 àwọn tí mi mọ̀ ń gbà yẹn ni mo sọ yẹn but ńgbà tó wá sí 80s so ṣe mọ artist Ọlọ́run bá fẹ́ fi hàn kò dìgbà tó ń lo ọdún 2-3 lórí ìtàgé kí wọ́n tó máa mọ̀ so bó ṣe jẹ́ nìyẹn. ó lè bọ́ sí ìtàlẹ̀ kan kó dẹ̀ di pé. yes so bọ́rọ̀ eléré ṣe wà nìyẹn so àwọn tó wọ́wọ́lé wa wọ́n mọ̀ra wọn ẹ má jẹ́ tí n bá ní máa mention ní ìyẹn kí gbogbo àwọn bíi Alhaji Wasiu Ayinde nǹkan kó gbọ́ àwọn pọ̀wọ́lé wa pọ̀wọ́lé yín ni wọ́n pọ̀wọ́lé wa ni. ẹ ṣé bàbá bàbá ẹjẹ́ àsọ̀rọ̀ ń pa torí ẹ ti mẹ́nu bà ń pé olóògbé Sikiru Ayinde Barrister wọ́n sọ wọ́n wọ́n sọ di Fuji mo fẹ́ ká mẹ́nu bà àbájẹ́ kọ́ lọ́ọ́ bá mi fọ̀dún kẹ́wọ̀n mi ìmọ̀ bóyá nígbà ayé wọn bóyá ẹ ní ìbáṣepọ̀ kankan bóyá kìnìún mo fẹ́ kẹ́ bá mi sọ díẹ̀ nípa Mr. Fuji fún àwọn. close gan-an bàbá bẹ́ẹ̀ bá mi sọ̀rọ̀ wọn ni bàbá mi Alamu bóun ni sórí tí n bá wọn sọ̀rọ̀ wọn sórí ọ̀rọ̀ tó ń fọ́ ẹ lórí yẹn gbogbo ọ̀dà ló fi romi o ọ̀rọ̀ tó ń fọ́ ẹ lórí yẹn mo fi kò ní sùúrù ó lè bínú tó mi o. So I close gan èmi àtọ̀rẹ́ wọn náà Alhaji Kọ̀lìntì Àyìnlá I close gan èmi àti ọba Fuji náà we are so close Wasiu Ayinde Mayegun of Yoruba land ìkànnà gbogbo wa. kí ni àwọn nǹkan tí torí pé àgbà olórin lẹ́yìn náà limited ọmọ ìṣòwò pẹ̀lú lọ́wọ́n orin olóògbé Sikiru Ayinde Barrister torí pé mo rí pé gbà tí mo gbọ́ orin tí náà mo rí pé ọ̀rọ̀ ńlá náà kí lẹ fẹ́ sọ ń pa irú àwọn orin olóògbé Chief Dr. Sikiru Ayinde Barrister torí bẹ́ẹ̀ ṣe súnmọ́ ọ báyìí kí tẹ́ bá máa analyse irú orin wọn tó ń kọ báwo lẹ ṣe fẹ́ describe ẹ̀. ṣe rí ẹni tí ó pẹ̀gàn òrìṣà ni ó sọ pé tàfí òfin Alhaji Sikiru Ayinde Barrister is a prophet tọ́lọ́run bí orin Àyìnlá kan
ó ní ó lẹ́ni tó fetí sọ̀rọ̀ òun ó ní onítọ̀hún ò ní ṣe nǹkan ṣe so bí pé àmọ̀ràn tóun bá mú wá Alhaji Sikiru Ayinde Barrister olórin gidi ni kì í ṣe pé torí pé mo ń kọ fújì tàbí pé mo jẹ́ Yorùbá tí a bá ní àyè láti gbọ́ àgbọ́yé Alhaji Sikiru Ayinde Barrister á mọ̀ pé ó fi orin sọ gbogbo ń pa nǹkan tó ń bẹ nílé ayé kò sí nǹkan tí Alhaji Barrister tọ́jú kò dẹ̀ sí nǹkan tó máa sọ́n pa ẹ̀ tí ò ní sọ á kọ́ á yọ kò mú òkú ẹ̀ so olórin ni so kí ọlọ́wà kó ṣàforíjì fún wọn ibi tí wọ́n bá kùn sí ọlọ́wà ṣàforíjì fún wọn kó wọlá orin tí wọ́n ti fi tọ́ àwọn èèyàn àti wáàsí tí wọ́n ti forin ṣe ibi tí wọ́n bá kùn sí kọ́lọ́mbà wà yá fi wọn. àmín bàbá torí mo mọ̀ pé ìfọ̀rọ̀wérọ̀ nǹkan tí ẹ ṣe ń gbà kan ẹ wá ń sọ ń pa oríṣiríṣi flavour tó ní kálukú ń jáwọ́ fújì torí àwọn kan náà ń pa àwọn tàn kan sí pé àwọn làwọn kọ́kọ́ tẹ piano àwọn làwọn kọ́kọ́ tẹ mọ́tò àwọn kéńgbà kan náà ẹ̀yin náà sọ pé tó bá ń sọ ń pa eré fújì o ó ní kàn tí ẹ pé ẹ̀yin lẹ kọ́kọ́ jáwọ́ fújì nígbà yẹn tó yẹ kó tún jẹ́ kó fi ní flavour tó ṣe bá mi jọ̀nà náà ẹ̀ dáadáa sá. èmi ni mo kọ́kọ́ lu àpàlà sí fújì. àpàlà. torí ẹ rí i pé mo sọ pé wọ́n yí wéré padà sí sákàrà gbogbo àwọn tó ń lu Alhaji Sikiru Ayinde Barrister gan sákàrà náà fi ìlú sákàrà yẹn náà fi ń lu wéré náà fi ń lu fújì wọn èmi nìkan ni mo gángan táwa fi ń lu wéré yẹn lèmi fi wọ fújì mi mo fi Alamu gbèdé fújì bá sákàrà Àtúndé o Santana fújì ìjòyà nígbà yẹn o ṣé yìí so èmi ni mo kọ́ lu àpàlà ṣùgbọ́n ṣe rí gbogbo àwọn ọ̀tàn wọ̀nyẹn èmi ò rò pé tẹ bá mọ̀rọ̀ débẹ̀ a lè ṣe ká máa sọ because táwọn bá wí lónìí a ò ní lè wí lọ́la Alhaji Sikiru Ayinde Barrister àwọn nǹkan kan wà tá a ní kán yànnàná lé fújì tí wọ́n sọ pé kò tí ì yá ìyẹn ló fi jẹ́ pé tí wọ́n bá bí mi lọ́rọ̀ míì màá fẹ́ tọ̀ọ̀chì ẹ̀ díẹ̀ bí kò tiẹ̀ ní pọ̀ ọ̀rọ̀ náà wọn ò sọ nǹkan kan fún wa ń pa ìtàn fi tọ́lọ́mù fi sọ pásítọ̀ tó kò ṣe jẹ́ mi. bàbá mo fẹ́ tún jẹ́lé mo fẹ́ jìgbà lọ́wọ́ yín torí àwọn tó ń wá káàkiri àgbáńláyé tí wọn náà fẹ́ kọ́ fújì tó fẹ́ ṣeré fújì sá téèyàn bá níyàn fẹ́ bẹ̀rẹ̀ sí kọ́ fújì àtọ̀ sí pé ẹ̀bùn ti wà nípò tí nẹ́ẹ̀bùn yẹn kí lọ́wọ́n kọ́kọ́ tẹ́ tún fẹ́ bá a sọ pé tó bá fẹ́ kọ́ fújì gbọ́dọ̀ náà nǹkan méjì mẹ́ta àti pé tó bá di pé àwọn ọmọ eléré ń pè yàn fẹ́ kó báǹdì jọ kí náà wọn nǹkan méjì mẹ́ta tó gbọ́dọ̀ fojú sí tó gbọ́dọ̀ mú ṣe kí báǹdì yẹn tó lè wà successful sá. ẹ jẹ́ kí n pín sọ́nà mẹ́ta àwọn ẹ̀dá kan wà láyé wọ́n láì kéèyàn máa tàn wọ́n àwọn kan dẹ̀ wà wọ́n láì kàn máa tànra wọn jẹ àwọn kan dẹ̀ wà wọ́n fẹ́ kéèyàn tàn wọ́n wọ́n dẹ̀ ní tànyàn ṣe rí iṣẹ́ orin iṣẹ́ tó jẹ́ pé téèyàn ò bá lẹ́bùn ẹ̀ ó máa hard fún láti ṣe tí àwọn bá dẹ̀ ṣe rí gbogbo kò wá ń ṣe orin nìkan o ẹni iṣẹ́ téèyàn fẹ́ ṣe láyé yìí kó mú ní òkúnkúndùn ẹ rí ẹlòmíì báyìí lẹ́nu iṣẹ́ tiẹ̀ tó fi ń jẹun ẹ̀yin tẹ́ ẹ̀ ṣiṣẹ́ yẹn lẹ́tọ́ máa correct ẹ̀ nǹkan báyìí ló yẹ kó ṣe so but nǹkan tí kò ń jẹ́ kó wúwo jù níwájú mi ni pé mo rí ìtàn kan tó sọ pé ìsọ̀rí mẹ́rin lọ́lọ́run dá àwọn èèyàn wálé ayé àwọn ìsọ̀rí ìkíní nígbà tó lọ́run pè wọ́n ẹ wá ẹ̀yin àkọ́kọ́ ẹ máa bọ̀ kí lẹ̀ ń lọ ṣe nílé ayé wọ́n láwọn lọ lówó àwọn lọ bímọ àwọn lọ lókìkí àwọn lọ ṣoríire ọlọ́run ní gbogbo ohun tẹ́ ẹ dárúkọ yìí wàhálà ni ṣùgbọ́n torí tẹ́ ẹ ti sọ bó ṣe máa rí nìyẹn ṣẹ́rí bí n pa wọn ni ọlọ́run kọ́kọ́ pè yẹn ọ̀pọ̀ ojo ló fẹ́ wò pé kí ló fẹ́ ṣẹlẹ̀ sáwọn tọ́lọ́run kọ́kọ́ yẹn jáwó nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ló fi jẹ́ pé èèyàn díẹ̀ ló jáde ọlọ́run ní bẹ́ẹ̀ ṣe ẹ bọ́ síbí wọ́n kúrò ńbẹ̀ ẹ̀yin sọrí kejì àwọn kejì náà tún bọ́ síbẹ̀ wọ́n ní kí lẹ̀yin lọ ṣe láyé wọ́n ní àwọn ará bíi oníwàhálà yìí ẹ jẹ́ káwọn sìn wọ́n lọ àwọn ò lè ṣe wàhálà ń tà wọn ẹ̀yin náà ó ti rí bẹ́ẹ̀ ìsọ̀rí kẹta kí lẹ̀yin lọ ṣe àwọn eléyìí àwọn ń lọ ṣe wàhálà àwọn eléyìí ń sìn wọ́n lọ ẹ jẹ́ káwọn lọ wòran ń tà wọn ok so ẹ̀bọ́ bí àwọn tó wá kù yẹn àwọn náà pọ̀ ju àwọn ìsọ̀rí kẹrin bíbá kò sí sọ̀rí mi mọ́ gbogbo yín nǹkan tẹ́ bá ti sọ ni wọ́n á ní àwọn eléyìí wọ́n lọ ṣe wàhálà àwọn eléyìí ń lọ wòran àwọn eléyìí ń lọ ẹ jẹ́ káwọn kúkú lọ ṣá jẹ́ sọ̀rí mẹ́rin la wáyé tẹ́ bá rí àwọn sọ̀rí àkọ́kọ́ yẹn gbogbo nǹkan tó bá ń ṣe ẹ̀rí ó máa múra sí ó máa ṣe kò ní rojú bójú ọmọ ọ̀dọ̀ náà ló máa ṣe ẹni tó ń sọmọ ọ̀dọ̀ fún yẹn orí àwú á ṣe lóore á ṣe láàánú bọ́ tẹ́ bá ti rí sọ̀rí kejì
kò túmọ̀ sí pé àwọn sọ̀rí kejì àbí sọ̀rí kẹta wọn lè lówó bọ́tẹ́ ẹ bá ti rí bó ṣe ń kó lówó tó ẹ rí i pé nǹkan tó ń pè lóṣì yẹn ẹ rí i pé lóṣì ni torí pé ẹni tí ò ní náà ń pè lólòṣì àbí no ẹlòmíì lè lówó kójó lòṣì tán bá sọ pé àpá ń sìn ẹlòmíì yàpá ọ̀rọ̀ ẹlòmíì yàpá ìrìn ẹlòmíì yàpá oúnjẹ ẹlòmíì yàpá ìmọ́tótó so bí ó ṣe wà nìyẹn iṣẹ́ tó lúkálùkù bá fẹ́ ṣe kò mú ó fẹ́ kọ fújì sí wa orin fújì bí omi òkun ìlú fújì bí omi ọ̀sà o orin fújì bí omi òkun ìlú fújì bí omi ọ̀sà òkun kì í gbẹ ọ̀sà kì í gbẹ àṣírí ẹ̀kọ́ kò ní so orin ò lè tán ó dàbí omi òkun ó dàbí omi ọ̀sà ibi tó bá wùn ẹ́ ló lè gbé tiẹ̀ gbà bẹ́ẹ̀ nílùú náà so bó ṣe wà nìyẹn ṣùgbọ́n iṣẹ́ téèyàn bá fẹ́ ṣe kò mú lókùnkúndùn ẹni bá fẹ́ kọ fújì ń sìn pàápàá fújì láti bẹ̀rẹ̀ wá mo sọ̀rọ̀ kan jọ sí ibi tá a ti dèdè wá yẹn ṣe rí orísun ó ṣe pàtàkì nínú ayé àwọn ẹ̀dá orísun ẹ̀rí bí téèyàn bá ti dìde ẹ rí i pé blood ó jẹ́ nǹkan tó lágbára jù ẹlòmíì ẹ̀jẹ̀ ìbínú ló wà nílé wọn ẹlòmíì olè ni ẹlòmíì onílara ni ẹlòmíì apààyàn ni bó ti ń kó blend kó gbọ́ wàásù kó jẹ́ pásítọ̀ kó jẹ́ lèmọ́mù tó ẹ̀jẹ̀ yẹn tẹ́jẹ̀ apààyàn yẹn bá wà lára ẹ̀ ẹ rí i pé ìwà bí apààyàn yẹn gbogbo wàásù ẹ̀ bí apààyàn yẹn ó máa appear that is blood àfẹn tó bá ṣe àwárí ibi tó ń kùn sí tó lè wò pé mo kùn sí bí o kó wá sọ fọlọ́n pé àlébù ni mi fẹ́ gbogbo alálébù mo ní tèmi ẹ̀yin náà ní tiyín so bó ṣe jẹ́ nìyẹn. bàbá ìbáṣepọ̀ láàrin olórin àtàwọn ọmọ ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọgbà wa máa gbọ́ ọ́n máa sọ pé ọ̀gá ṣe kinní kan ọmọ iṣẹ́ náà lọ kó ṣe kinní kan báwo ni ìbáṣepọ̀ yẹn ṣe lè lọ géré yẹn láàrin ọ̀gá àti onílù àtẹlẹgbẹ tó jẹ́ ọmọ ọba mo fẹ́ wọ ọbẹ̀ yẹn náà sà torí máa ń gbóríṣiríṣi nǹkan ọ̀gá kan kinní kan mo fẹ́ kẹ́ mẹ́nu bà bẹ̀ yẹn náà gẹ́gẹ́ bí àgbà. ìlú kan wà létí ìlú mi ilé ni kúwà lórúkọ ẹ̀ ilé ni kúwà wọ́n ní ẹ̀yìn kúlé lọ́tà wà inú ilé la ṣe ní gbé bí ò sí ikú ilé tòde olè pa nígbà táwa wà nínú mísìkì ńgbà yẹn a dá kinní yẹn lẹ̀ bí ẹgbẹ́ tá a jọ ní even tá a bá fẹ́ lọ ra lù a máa ń dá owó ẹ̀ ní nígbà yẹn o tá a bá fẹ́ ṣe nǹkan ṣe mọ̀ pé ayé ìgbà yẹn ayé pé a fẹ́ ṣàdúrà ìjọba yìí a máa dáwó ẹ̀ ní nígbà yẹn but nígbà tọ́làjú dé ló di pé ìwọ ló ní bíi èmi ni mo ní bíi ṣe rí nǹkan tí ò yé àwọn ẹ jẹ́ kí mo sọ́rì but tá a bá farabalẹ̀ gbọ́ ẹ rí i pé ọ̀rọ̀ sọ́rì yẹn kọ́ nǹkan tí ò yé àwọn onílù àwọn ọmọ tó ń bá wa ṣiṣẹ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ọ̀gá eléré ń lò wọ́n ń fún gẹ́gẹ́ bí ẹ̀bùn ni ńgbà táwa bá lọ sí play even láyé ìsinsìn ọ̀gá eléré mi ń lọ sí play tó jẹ́ wípé kò ní mú kọ́bọ̀ lọ sílé àwọn ọmọ yẹn á dẹ̀ gba ṣé àwọn wọ́n gbọ́dọ̀ gba ẹ̀tọ́ wọn àwa máa try láti please àwọn tó ń bá wa ṣiṣẹ́ but ayé tí ọ̀gá eléré ń jẹ wọ́n lè invite mi síbòmí àti ọ̀gá eléré kàn entertain mi kàn lọ ọtí tí bàbá mi ò mú rí mo fi sọ̀rọ̀ ni o wọ́n lè gbé síwájú mi òun náà dẹ̀ wò pé Alhaji mu tí ìjọba yìí ó lè débi kan kó ní kan fóun ní kinní kan so kinní yẹn ó ń pa wọ́n lára ọ̀gá eléré lè kó òun fẹ́ kọ́lẹ́ǹsì inú àwọn fans wọn á kó blọọkù wa wọn á kó sìmẹ́ǹtì wa wọn ẹlòmíà lóhùn rọ̀dà ẹlòmíà fún lówó so ẹ lè máa wò pọ́gà eléré kọ́lé ọwọ́ ọlọ́wọ́ ẹsẹ̀ ẹlẹ́sẹ̀ náà ni àánú ni o now kí wọ́n mọ̀ pé ọ̀gá tiẹ̀ lẹ́yìn tí o ti gba ẹ̀tọ́ ẹ lọ tó o bá tún fẹ́ ṣe nǹkan o wá ń bọ̀gà ẹ ó dẹ̀ tún fún ẹ but tí ẹ rí gíga tọ́gà yẹn ń ga tí wọ́n fún lápọ̀nlé sí yẹn bẹ́ẹ̀ ni inú ni bí nìyẹn ló máa grow sí nínú wọn ó máa ń grow sí ẹ wo gbogbo ọ̀gá eléré lè nígbà kan èmi máa ń bú àwọn ọ̀gá eléré ni pé wọ́n ti lè cheat jù wọ́n cheat kíní kankan but nígbà tó yá mo rí pé gbogbo nǹkan tí Ọlọ́run ṣe fún mi láyé ni mo fi please the band boys agbálọ àgbábọ̀ wọ́n betray mi níbi tí ò dáa wọ́n betray mi mo ra mọ́tò bus mo ra èyí tí mo fi ń kẹ́rù mo ra káà tí mo ń gùn mo ra instrument kì í ṣe pé à ń lọ rent gbogbo nǹkan wọ̀nyẹn tá a bá kó lọ sí plate tá a bá dẹ̀ pawó bó tiẹ̀ jẹ́ common 200 ẹ jẹ́ kí wọ́n máa yọ ká máa save láti máa tún àwọn kìíní yìí ṣe wọn ò gbà tí mo rí pé kìíní yẹn fẹ́ dẹgbẹ́rú mo fi sílẹ̀
ó tún dé stage kan màá tún gbọ́ pé lè jẹ́ wọlé mo dẹ̀ fi Ọlọ́run tó dá mi mo fi ṣẹ̀rí ọ̀rọ̀ tí mo ń sọ yìí o èyí tí mo ń sọ yìí bó ṣe rí nìyẹn at the end of the day nǹkan tí àwọn ọmọ yẹn ṣe ẹ má jẹ́ máa sọ wọ́n kó cement mi wọ́n dayọ̀ sí mọ́tò wọ́n plan ní ìtí mi lérò wọ́n dẹ̀ ti ń grumple yẹn tipẹ́ wọ́n ti ń soríṣiríṣi yẹn tipẹ́tipẹ́ mo ṣàrọ̀ ọ̀rọ̀ àfìgbà tán then kíní yẹn ó affect mi díẹ̀ reason is that pé music mi ẹni tó bá mọ̀ gbà yẹn ó wà kéèyàn dẹ̀ tó create music wàhálà ni mo create music mi lọ́tọ̀ ni kò yí sì fò nílùú kó wọrí stage mi kó kàn gbàlù kó máa lùlù mo train àwọn tó ń lùlù fún mi tí n bá ṣe báyìí wọ́n ti mọ nǹkan tó máa lù mo train wọn ni ṣẹ́rígbà tán fi mí sílẹ̀ yẹn mo tún lọ kó àwọn kan wá torí a gbọ́ pé oríṣiríṣi ọ̀tẹ̀ ló wà mo wá lọ kó nílùú látọ̀yọ́ láti Ìbàdàn mi ò tún fẹ́ mú wọn látèkó mo wá tún ṣe bẹ̀rẹ̀ sí train wọn gbogbo ẹ̀ ló so eléré òun kò ń ṣọ̀tá onílù ń ṣọ̀tá eléré but àgbàgbọ́ yí ara wa ni tá a bá gbàgbọ́ yí ara wa cut your coat according to your cloth bó ṣe jẹ́ nìyẹn ọ̀rọ̀ púpọ̀. Ó mú mi rántí bẹ́ẹ̀ ṣe ń mention ọ̀rọ̀ oní tẹ́ ń sọ̀rọ̀ onílì ẹnìkan náà wọn ọmọ yín nídìí iṣẹ́ onílì náà ẹ̀gbọ́n tiwa ni wọ́n Adérójú Yẹ̀kínì tó jẹ́ ọmọ tiyín náà torí gbà tí a lọ bá wọn bó ṣe ń sọ lọ sọ́ọ̀bọ̀ náà ni wọ́n ń sọ̀rọ̀ nípa ẹ̀gbọ́n mi bàbá mi ò fáṣà Alamu ní ṣókí bá mi mẹ́nu bà ti ọmọ yín Adérójú Yẹ̀kínì. ọmọ mi ni mo lè sọ fi gbogbo ẹnu sọ torí pé ọmọ tí èèyàn mú tó tọ́ ní primary school kì í ṣe pé primary 6 tó fi sí primary 1 jáde secondary school then tó lọ ń dẹ̀ gba ọ̀dọ̀ mi tó lọ sí Mẹ́kà tó gbéyàwó tó bímọ ọmọ mi ni àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣẹ́rí ń pọ̀rọ̀ Adérójú mi ní fẹ́ àti sọ̀n púpọ̀ torí pé nígbà kan gbogbo àwọn interview tó ń ṣe àwọn ọ̀rọ̀ tó ń sọ pé ó rí báyìí ó ṣe báyìí fake ni. ṣé nípa ẹ̀yin àbí ẹ̀mí àwọ̀ tẹ̀ nípa mi. tó máa ní kankan tẹ fẹ́ correct sir. no mi correct anything mo ń try láti sọ wípé àgbàlagbà lèmi gbogbo báwọn ọmọ mi ṣe ń gba àwọn ọmọ bíbí inú mi náà ni mi ò gbọdọ̀ sọ̀rọ̀ o so tá a bá dẹ̀ ti dàgbà báyìí bí nígbà tí a wà kékeré àwọn òbí wa ń tọ́ wa àbí nígbà tá a dàgbà àwa náà tún tọ́ wọn àwọn ọmọ wa náà gbọ́dọ̀ máa tọ́ wa ń sìn bàbá mi ìfẹ́ báyìí o a gbọ́dọ̀ ṣe so ọmọ mi Adérójú Ọlọ́run dẹ̀ bá mi tọ́ ọmọ tó mọ̀ lùlù tó èmi náà mo train ẹ̀ ọmọ onílù ni o èmi ni mo train ẹ̀ torí nígbà kan máa gbé tape sílẹ̀ báyìí ni tó gbọ́ nǹkan tí lè lù bẹ́ẹ̀ lù báyìí tó gbọ́ bí tí lè lọ bá a ṣe ń ṣe nì mo dẹ̀ fi Ọlọ́run tó dá mi àti àyànga ló tá a jọ ń lù mo fi ṣe rí bó ṣe rí nìyẹn ṣùgbọ́n ojú ọmọ kan tó fast tó máa ń tètè ń pick mo like ẹ̀ gan ọmọ tó mójú tó ṣẹ́yìn. ẹ ṣé bàbá ẹ ṣe àwo kan ó ti tó bí ọdún mélòó kan sẹ́yìn báyìí tẹ́pẹ́ ní nagod tó dẹ̀ wípé lọ́ńchì ni ẹ̀gan ó kárí mọ́ra wọn a sì máa sọ̀rọ̀ nípa àwo yẹn àmọ́ nǹkan tí mo fẹ́ fàyàn gangan ni pé nígbà tí mo wo kíní lọ́ńchì àwo yẹn tẹ ẹ ṣe nílùú Èkó ní Kẹjàsà mo rí pé ọ̀pọ̀lọpọ̀ wọn eléré tó jẹ́ pọ̀ wọn tó jẹ́ bí àbúrò tó jẹ́ bí ọmọ sí yín ìrẹ́pọ̀ yẹn ó ṣe rẹ́gírẹ́gí dáadáa ó dẹ̀ jẹ́ kí inú mi dùn torí pé lọ́ńchì téèyàn bá ṣe tí Wasiu Alabi Pasuma ọ̀gá ńlá wá tí ẹ̀gbọ́n wọn náà bá sọ bá ògbésèré náà wá tí olúfimọ́ wá wò pé torí àmì ìtẹ́tí fẹ́ sọ́nkà bá ń tó kọ́kọ́ sọ ọmọ yín ni tí mo tún wá wò pé bàbá tún wá dídì ó KSA kí n sọ ní àdé káàtẹ́ ní pé bàbá ọkùnrin tàn yín là ń pé ẹjọ́ lẹ̀pọ̀ ni a lè má rò pé tí wọ́n ń pé kí àmọ́ tí KSA wá tẹ́ àwọn kí ó ṣùpá kí Pàṣọ kọ́ tó lè wá sí á jẹ́ pé mo fẹ́ kẹ́ sọ́n pa ìrẹ́pọ̀ yẹn bó ṣe jẹ́ pé àgbàlagbà tó bá mọ̀ wọn rẹ̀ kò mà ní tẹ́ o wọ́n ní ọ̀wọ̀ díẹ̀díẹ̀ lára ń fẹ́ Ọlọ́run ti gbé àwọn ọmọ yẹn náà sí ilé ọlá sípò ọlá nídìí iṣẹ́ orí so adẹ̀ndúpẹ́ and adúpẹ́ pé àwọn ọmọ yẹn ibi táwa gbé fújì dé yẹn wọ́n tún gbé kọjá bẹ̀ thank God
mo dúpẹ́ lọ́wọ́ wọn. Èmi pẹ̀lú wọn are close, wọn ò dẹ̀ ní gbọ́gbọ́kúgbọ́ lẹ́nu mi, wọn ò ní gbọ́sọkúsọ lẹ́nu mi ò kórìíra wọn. Èyí tí n bá rí i pé ó ní ìdìmọ̀ràn kan tí n bá rí máa sọ fún pé báyìí báyìí wọ́n dẹ̀ máa ń gbọ́. So pàápàá ọmọ mi lábẹ́kúta ṣẹ̀fí wà láò nítorí pé mi kàn lè pe èèyàn lọ́mọ mi nílé fújì o because ẹ mọ irú èèyàn wá ṣọ́ọ́ ló bí mi ni, ṣùgbọ́n ẹnu mi gbà láti pẹ̀lú ṣẹ̀fí yẹn ní ọmọ mi. Gbogbo wọn tí n bá rọ̀rọ̀ kan bá ní ọmọ oko báyìí bàbá mo ti gbọ́. So nígbà tí èèyàn bá ti tọrọ àbùkù tí ò dẹ̀ kọjá àyè ẹ, so respect yẹn náà fún mi, mo ní the service yín o, wọ́n dẹ̀ wá wọ́n pọ́n mi lé ni, ọlọ́run á dẹ̀ máa pọ́n wọn náà lé, so bó ṣe jẹ́ nìyẹn. Abẹ́jà sọ ń pa ń pèèyàn fẹ́ ọ̀pọ̀lọpọ̀ eléré tí mo ti bá sọ̀rọ̀ yálà oní jùjù yálà oní fújì tí mò ń gbọ́ máa ń sọ pé tó bá di pé èèyàn fẹ́ ṣe rẹ́kọ̀dì gbé rẹ́kọ̀dì sí tàǹsì pé ó jẹ́ nǹkan tí ò easy láti ṣe mọ́, pé torí pé àwọn piracy o àti pé àwọn promoter gan àtàwọn marketer oríṣiríṣi pé kò dàbí tẹ́lẹ̀. Mo fẹ́ kẹ́ bá mi mẹ́nu bá yẹn kẹ́ tún bá mi mú láti ọ̀dọ̀ tí ń sà nípa oní rẹ́kọ̀dì dé láyé sí ń sà. Ayé ń lọ à ń tàn náà ni nínú rẹ́kọ̀dì mi tí mo ṣe kọjá yẹn mo ní ó yá o gbéra nílẹ̀ gbẹ́wù ẹ̀wọ̀ tẹ̀lé mi ká lọ agogo ìgbàlà mi ń dún kìràkìtà bìlọ́ngì sáré sóko sáré sódò àfohùn tó olúwa bá ń fẹ́ ìgbẹ́kẹ̀lé nínú olúwa ló mà lè ṣohun gbogbo. Ṣe rí ọ̀rọ̀ mákẹ́tà no mákẹ́tà kò sí ohun tó wà tí ò ní ṣaláìsí. Nígbà kan à ń fi dánfó kẹrù, táwọn onídánfó bá ti rí wa báyìí mí lè máa fi wá kọrin, mo ní tó bá yá ọlọ́run á gbàjọba lọ́wọ́ wọn. Ìgbà tó yá dánfó ò ṣe kẹrù wa mọ́, a bẹ̀rẹ̀ sí gba civilian, àwọn oní civilian náà bẹ̀rẹ̀. Àwọn èèyàn ti ẹ̀ wípé tí ọlọ́run bá wá gbàjọba lọ́wọ́ àwọn oní civilian ṣáfẹ́ máa forí ru, ń gbọ̀ ya làwọn ọmọ eléré bẹ̀rẹ̀ fi jàǹgó kó instrument àti voice àti jàǹgó ìwì. So àwọn oníjàǹgó náà tún bẹ̀rẹ̀ tí wọ́n bá ti rí wa báyìí mo lọ́lọ́run máa gbàjọba lọ́wọ́ wọn. Gbogbo ohunkóhun tí líle ẹ̀ bá ti pọ̀ ju ọlọ́run á gbàjọba lọ́wọ́ ẹ̀. So nísìn èèyàn ò lè fẹ́ plane Kánò kúrò ń fẹ́ kó irinṣẹ́ láti Èkó lọ bá a ṣe ń kó tẹ́lẹ̀ nìyẹn. Ṣe rí bí nǹkan yẹn ṣe ń change. Àwọn mákẹ́tà náà wọ́n á mọ̀ lára ń sìn. Ṣe rí ìlú yìí à ń ríra wa bí ẹranko, some náà ń hùwà ẹranko, à ń treat ara wa bí ẹranko. Meanwhile gbogbo wa dàbí olè. Alamu dẹ̀ sọ̀rọ̀ kan sallallahu alaihi wasallam madam Muhammad, ó léèyàn méjì tó gbébọn tó ń fẹ́ para wọn, ọlá tẹni tó para wọn àtẹni tó pa àyàn àtẹni tó wọ́n pa ọlọ́mọ náà làwọn méjèèjì, nítorí pé àwọn méjèèjì wọ́n ti aim àti para wọn tó ti yé yín. Nígbà tẹ́mi bá ti yọ ní jìbìtì tẹ́yìn dẹ̀ ya oníwàyò, so ó balance. Nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn, ẹ rí pé ìgbà kan ní CD àwọn òyìnbó kú dẹ̀ mọ́ bọ́n ṣe mú wa, wọ́n ti rí pé àwọn nǹkan tó bá kú ṣe fún wa náà ni. Ìgbà tó ń ṣe fún wa rẹ́kọ̀dù, a ní rẹ́kọ̀dù a níbi tá à ń pa á mọ́ sí. Nígbà tó yá wọ́n gbé cartridge dé cassette àti níbi tá à ń CD ń sìn ẹ̀wọ́ bí tá a bá dé. Nígbà CD yìí ń sìn kọ́ tí wọ́n bá ti mú kíní kónkóló kan báyìí mi ò mọ orúkọ ẹ má bìdú tí wọ́n bá ti fi sí gbogbo mísìkì ti dénú ẹ̀ kí ni mákẹ́tà fẹ́ tà. Àwọn máà tó jẹ́ pé a máa ń dọ̀bálẹ̀ fún wọn gbà kan ni rẹ́kọ̀dù kan ń sìn mélòó ni máà gan ń tà ní ṣọ́ọ̀bù ẹ̀ ẹni release rẹ́kọ̀dù eléré mélòó náà ló ń tà ń sìn. Ẹ má jẹ́ àtúnra wa àti máà ń bá eléré jà ni o, eléré ń bá máà ń jà ni o, àti máà àti eléré ń bọ́ná ń gbára wọn lọ́sìn. So òyìnbó ti jẹ́ káyé jápọ̀ mọ́ra wọn, so oríṣiríṣi tí wọ́n bá tún sọ̀rọ̀ mí báyìí máa ní so oríṣiríṣi ló ti wà ń sìn. Eléré tó bá ń lọ ṣe CD irú ìnàgọ́ọ̀tì tí mo ṣe tí n bá fẹ́ ṣe mí ń sìn kò ní lọ bẹ́ẹ̀ yẹn mọ́, kò lè lọ rẹ́rẹ́rẹ́rẹ́rẹ́ bẹ́ẹ̀ yẹn mọ́. So gbogbo nǹkan ó ti yí padà. Àwọn mákẹ́tà náà ń sìn olúkálukú mi náà tún wáṣẹ́ mi ṣe, ìgbà kúrò ń bẹ̀ nìyẹn. Kò sí ohun tí gbà ẹ wà tí ò ní ṣaláìsí. System tó ń fi ń kọ́lé lọ́dún yìí tó bá di next year system yìí náà máa fi kọ́lé. Ṣé irú aṣọ báyìí ní àwọn ọ̀gbà yẹn simple. Tó bá yá àwa tá à ń sọ̀rọ̀ yìí náà à ní sí mọ́, ó lè pẹ́ ó lè yá, àkàn máa tanra wa jẹ apẹ́pẹ́pẹ́pẹ́ fún wa
ẹ̀ẹ́dẹ̀ àgbẹ̀ ẹ̀dùgbò ẹ̀fọ́ pawú àwọn àmà alámì ṣùgbọ́n máa fọ́ pa àwẹ̀ ló ń bọ̀ yìí ẹ̀rín wọn máa ń wá àárẹ̀ ẹ̀yìn oṣù àárẹ̀ ẹ̀yìn wa ń jọ kan kò yé wa sà bó ṣe jẹ́ nìyẹn ká ṣe gbogbo pẹ̀lẹ́pẹ̀lẹ́. Alhaji yẹn jẹ́ wípé bẹ́ẹ̀ ṣe sọ yẹn á jẹ́ pé torí ẹ̀ ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn eléré ń sìn go òṣùkọ̀ fẹ́ gbé rẹ́kọ̀dì jáde láìfù yẹn gangan ló ń ranṣọ mọ́ tó yẹ pé ó dà ń pé eré láìfù nǹkan ní. olóòtú ṣùgbọ́n eléré tí ò bá ti ṣe rẹ́kọ̀dù kò kí ń ṣe eléré. àwọn kan lájọ wà ń gbà yẹn náà tó àjọ ń jí wéré táwọn náà kọ fújì wọn ò ní rẹ́kọ̀dù lẹ́nu wọ́n dẹ̀ ń pera wọn ní musician they are not musician kí ló fẹ́ fi proof ara ẹ pé eléré ni ẹ. gbogbo challenges táwọn àrí ń gbà yẹn lórí àti ṣe rẹ́kọ̀dù àwọn ò lè fèsì ẹ̀ títí di ìsìn wọn ò lè ṣe é. so wọn ń ṣe olórin náà elórin tó bá pòun jó lórin ò ṣe rẹ́kọ̀dù ò ń ṣe olórin kí la fẹ́ fi mọ̀ pé olórin ni ẹ tó bá dẹ̀yàn lákan. so kọ́lọ́n kó wà pẹ̀lú wa. ẹ ṣe Alhaji mo wá fẹ́ mẹ́nu torí pé bó ṣe ká ti ń ba lọ díẹ̀díẹ̀ fọ́wọ́n ọ̀dọ́ náà tán wò fọ́wọ́n eléré tó ń wà náà onífújì oníjìjọ ní pop nǹkan náà mo fẹ́ ká sọ̀rọ̀ nípa ìgbésí ayé àwọn olórin torí pé irú iṣẹ́ tí àwọn olórin iṣẹ́ pé wọ́n máa ń pè ní iṣẹ́ ayé ń pé iṣẹ́ gbogbo èèyàn ni ó dẹ̀ máa ń jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn míì tí olóbìnrin dé tọlọ́tí dé ń pé àwọn olórin nǹkan ó dẹ̀ rí yín mo pàdé yín àrírù ìgbésí ayé tẹ́ gbé báwo lẹ ṣe fẹ́ kí àwọn tó ń wò yín tán náà ṣiṣẹ́ náà bó ṣe lè kọ́wọ́ látọ̀ yín tán náà lè gbé ayé rẹ̀ tọ́dẹ̀ ṣiṣẹ́ olórin sá. ok ṣe rí ìtàn sọ pé iṣẹ́ ayé ni yẹn wọ́n ń tàn wá ní àdúrà náà dẹ̀ ń tanra wa iṣẹ́ òní iṣẹ́ ayé kí ni wọ́n ń pè láyé nínú láìfù olórin obìnrin kí ni wọ́n ń pè láyé ẹ̀yin ẹ wo nǹkan kan ṣe rí àwọn èèyàn ara wọn kọ òtítọ́ rọ̀ now ẹni tí tó o bá lọ sí iléèwé wà á ní tíṣà wà á ní senior wà á ní junior tó bá dẹ̀ jẹ́ṣẹ́ ló fẹ́ kọ́ the same thing ṣé ọmọ tí ò ṣe bẹ́ẹ̀ kọ́ṣẹ́ kan tí ò dẹ̀ ṣe bẹ́ẹ̀ kàwé tó bẹ́ẹ̀ tàbí tó kàwé ni tó ti rí rẹ̀ ẹ̀ ń gbọ́ Yorùbá mi yẹn now ó dẹ̀ ti rí rẹ̀ tó ń bá wọn ọba jẹun tó ń bá wọn gọ́fúnà sọ̀rọ̀ ṣùgbọ́n ìwà ńkọ́ ṣé ń gbọ́ Yorùbá mi yẹn so nǹkan tó fà á nìyẹn so láìfù musician kí ni wọ́n ń pè láyé nínú ẹ̀ obìnrin ṣé láìfù rẹ ni kéèyàn máa kóbìnrin ni ibi tí palára ti ń wá náà nìyẹn náà fi ń pe ayé àwọn náà ń lọ bá ayé kan kọ́ ló ń ṣe wọ́n fúnra ayé ló wà ń bẹ̀ tí wọ́n lọ bá ayé báyé bá dẹ̀ sọ wọ́n kò ṣẹ́jú ayé ni. so àwọn àrímá lè lọ gbogbo ẹ̀ àwọn tó ń jáyé náà nìyẹn téèyàn bá lè àfọ́ ìdí ẹ̀ àmọ̀ràn mi sí àwọn ọ̀dọ́ nìyẹn tí wọ́n bá lè rọ̀jú ẹ̀ ọmọ tí ò kánjú jayé kó lè jayé pẹ́ ni tó o bá kánjú jẹ́ orí ń bí òbú orí lọ́hùn òbú kó o bá jẹ́ wàràwàrà kó o bá so ṣùgbọ́n tó o bá rọra irọ́ gbogbo ewé kọ̀lọ̀ já ewé ń já gbogbo ọ̀pẹ̀ kọ́ ló ní gbàǹgùn Àyìnlá Ọmọwúrà ló kọrin yẹn kọ́lọ́ bá fọ̀rún kẹ́wọ̀n. bàbá fọwọn olólùfẹ́ yín tó máa ń wòye káàkiri báyìí sìn yìí lẹ́yìn tí kòrónà yìí kí lọ́wọ́n ètò tó wà ńlẹ̀ ṣé ó ná wọn bí iṣẹ́ kí lẹ́yìn ṣiṣẹ́ lé lórí kí lẹ́ fẹ́ kọ́ mọ̀ ń pa yín bó jẹ́ gbogbo ẹ̀ wà ń sìn ṣé ó náà bí tẹ́tí ń ṣe live mọ́ kankan ẹ jẹ́ kọ́ olólùfẹ́ yín mọ̀ bó ṣe ń wò yín báyìí sà. ọmọdé ní tógun bá dé òun àṣà lọ gbó okoro ogun dé ogun lọ bá ọmọdé ń gbó okoro ìyẹn rí bẹ́ẹ̀ wọ́n ní àìlèjà ló ń jẹ́ wọn ò bí mi nílẹ̀ yìí ìkejì bákan méjì lọ̀rọ̀ ilé ayé tó bá wọlọ́run ló máa ń ṣe mo ní àwọn iṣẹ́ nílẹ̀ tó pọ̀ ẹ má jẹ́ fẹnu bù ú àdúrà tí gbogbo ẹ̀yin èèyàn mi ẹ̀yin fans mi ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ máa ṣe fún mi ní pé kọ́lọ́ ń fún mi lẹ́mìí gígùn àti àlàáfíà little time kọ́lọ́ ń dẹ̀ ràn mí lọ́wọ́ ẹ̀bùn tó fún mi kó jẹ́ n ráyè lò so mo lóye orúkọ Ọlọ́run ni mo fi ṣèlérí pé mi ní disappoint àwọn fans mi torí mo ní iṣẹ́ tó pọ̀ lẹ́bọ̀ tí n bá ń sọ pé mò ń ṣe báyìí ẹ jẹ́ kó jáde èmi kì í ṣe pé mo fi gbéraga olórin náà póríṣiríṣi àwọn olórin láti inú ara wà àwọn olórin láti inú ẹ̀jẹ̀ wà I'm a blood artist olórin nínú ẹ̀jẹ̀ ni mí
ìyẹn ni mo ní níjọ́ kan àwàlá mo ní ẹni tó gọ̀ kì í kọrin ẹni tó gọ̀ kì í kọrin ẹ má padán àwọn òpè níwájú ẹ ní nkọrin bẹ́ẹ̀ láwo egúngún lobìnrin mọ̀ ìyẹn ò yé wa rárá ẹ jẹ́ ká fi yéra wa obìnrin tí ẹ rí yẹn àwọn ló bẹ́gùn ló bòrò ká má wulẹ̀ tanra wa jẹ ẹ máa bá mi ká lọ wọ́n gbà tẹ́ ní àwọn egúngún lobìnrin lè ṣe àwọn gẹ̀rẹ́ bóbìnrin fojú korò ṣùgbọ́n orò yẹn ìyá tó bẹ́gùn náà ló bòrò ìyẹn jọrọ àgbà. bàbá mo fẹ́ kọrin fún gbogbo àwọn olólùfẹ́ yín tó ń wòye káàkiri lókè òkun lẹ́yìn odi nílùú wa bẹ́ẹ̀ kọ́ bá mi forí dáhùn ọ̀rá àlàyé ní ṣókí kó tó ní kí àsọ pé ọjọ́ mi ọjọ́ rẹ̀. mo sọ lẹ́ẹ̀kan alálàmú ń kọrin tuntun àwọn onílù mi ń lùlù gidi o àwọn fans mi wọ́n fetí ayọ̀ gbọ́ ẹ̀yin tèmi o ẹ má fi ijó ṣàwọn ìlú hold your body yóò má lọ gbàgbé ijó sílé ọmọ olódù lòlòdù orin wú ojú rin ọmọ olódù lòlòdù orin wú ojú rin gbà tí mo délẹ̀ ń béèrè bí mo ṣe dé ní ká sọ gbà tí mo délẹ̀ ń béèrè bí mo ṣe dé ní ká sọ mo ti dé ẹ má ṣàròyé ẹ mú jó rẹpẹtẹ mo ti dé ẹ má ṣàròyé ẹ mú jó nígbà táyé dayé ọ̀làjú kò sọmọdé mọ́ kò sálàgbà ní ilé orin ọmọdé ń bẹ́gìjà àwọn àgbà ń ṣe láńgbá láńgbá ni mo ṣe ní bọ́mọdé yín yẹ̀ mí wò bàgbà aláwọ̀ bá lóhùn wo kàn mí kẹ́kẹ́kẹ́ ní ilé orin kàjọ gbọ́kọ̀ ságbà mi wò òun àyè fún ni ló lè dọ̀ràn ẹ̀bùn olúwa ọba lèmi fi mí ẹ̀bùn olúwa máa ju tèèyàn láàyè ń bí o ẹ̀bùn olúwa máa ju tèèyàn lọ bágbára ìṣùbá lè ju tèèyàn mélòó lolú oníjẹ ẹ̀dá lọ ẹ̀bùn olúwa máa ju tèèyàn lọ. ẹ ṣé. bàbá o mo dúpẹ́ lọ́wọ́ yín bàbá fáwọn tó wá fẹ́ kàn sí yín ń pé wọ́n fẹ́ gbà yín láago ń pé wọ́n ní àwọn iṣẹ́ méjì mẹ́ta kan tó fẹ́ gbé fún yín kẹ́ bọ́ wọn ṣe báwo ni wọ́n ṣe lè kàn sí yín ẹ bá mi sọ fún ọgbọ́n ara lè. aago mi kò yàtọ̀ 08033 010697. bàbá mi pè lẹ́ẹ̀kan bàbá mi. 08033 010697. ẹ má flash bàbá o ẹ pé bàbá ni bàbá ń ṣeré bàbá wà ń bẹ káàkiri ni bàbá is available to travel gan bàbá kí ló yẹ kẹ́ máa lọ kí ló jẹ tiwantiwa wo lẹ fẹ́ràn kẹ́ máa jẹ jù ní pé oúnjẹ tẹ pé tí bá jókòó tí báyìí máa la ni ẹ bá mi jẹ́ kọ́ mọ̀ ọ́ra lè fẹ́ mọ̀. máa ń láìkí àmàlà pẹ̀lú ọbẹ̀ ẹ̀fọ́ pípalà díẹ̀ bá tẹ̀lé wa nú ẹ̀ máa ń láìkí ẹ̀gbọ́n. kí lẹ máa ń fẹ́ fi tẹ̀. ṣùgbọ́n oúnjẹ tí mo láìkí jù ẹ̀wà ni. ẹ̀wà láyé ṣe ìbejì o. ìbejì ni yá mi èmi náà bí ìbejì. ìbejì ni. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé bàbá wa la ti ń fi ọ̀rọ̀ wérọ̀ ní àtàárọ̀ yẹn tí a ti ń jomitoro ọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ pé oníkálukú tó wà náà ti ṣe kí ni àti rí nǹkan kan àti rí dìmúsápò èmi fúnra mi náà ti rí nǹkan kan. bàbá ẹ bá mi sọ fún wọn lólè yẹn pé láìpẹ́ láì jìnnà tíṣẹ́ bá ti wà nílẹ̀ tó jẹ́ kínní àtúnkọ̀ sí wọn gbọ́dọ̀ ọjọ́ mi ọjọ́ rẹ̀. ẹ ṣé gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń wò wá ká dúpẹ́ f'Olúwa ọba o ká dúpẹ́ f'Olúwa ọba ìrìn àjò wa kò máa yọrí sí ibi ìta ò fẹ́ o ká dúpẹ́ f'Olúwa ọba ìwọ tó rí ná tó rí jẹrú mu máa dúpẹ́ o lọ́wọ́ aláwùrà olúwa èmi ń dúpẹ́ ìwọ tó rí jẹrí mu dúpẹ́ lọ́wọ́ aláwùrà o olúwa èmi ń dúpẹ́ rere lolúwa mi ṣe rere lolúwa mi ṣe àdáni má gbàgbé ní wàhídù. Thank you. adúgbòlọ́wọ́ bàbá wa fáǹsì ayé àlàmú ń pé a pé bàbá dẹ̀ ní ká máa bọ̀ adẹ̀jọ́ jókòó adẹ̀jọ́ ṣíra faranu bàbá ètò náà ètò àgbààgbà ni lórí amóhùnmáwòrán nígbà tí ẹgbọ́n àgbààgbà wa a máa fi wọ́n lẹ̀ à lè fi wọ́n lẹ̀ níyì tó wà láyé tó wà láàyè yìí a gbọ́dọ̀ wá bá wọn kájọ jogún tí lọ́rọ̀ bó ṣe gbélé ayé wọn láti ìgbà yẹn tí wọ́n dẹ̀ gbèdè sí a gbọ́dọ̀ mú kó lè wúlò fún àwa náà. èjìrò yìí là ọba ọmọ náà ni atọ́kùn ètò ilé nìyẹn láwálé ló wà lẹ́yìn ilé tí ó ń yá tó ń gbé ìkan náà wọn ẹ̀gbọ́n mi kan náà wà lẹ́yìn bẹ́yìn ò lè rí wọn bí àmàjọ wà ń bí náà ni tàdúró gbọ̀ngbẹ́ lágbára Ọlọ́run á rí yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ lọ́tọ̀ àgbààgbà yín náà ni ibikíbi tó bá wà á wá wọn lọ tó rọ̀ àgbààgbà wọ̀ yà ń fi wọ́n ṣeré rárá ìtọ́dẹ̀ wà láyé tó wà láàyè yìí àṣekínni àjọ máa jọmi tọrọ náà á rí yín ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ ó dàbọ̀.